bẹ́ẹ̀ ni wọ́n kàn bọ yájà ní Ṣàngó òun ló ní sẹ́rẹ́ nítorí pé ẹranko tí ó tàkìtì bí ọ̀bọ ò sí nínú gbọ́ èyí tí ó mèrè sábẹ́ ẹ̀sìn náà kò sí nínú ojú mímọ̀ ṣe tàwọn náà kọ́ ó kàn wé Elédùmarè ọba àdániwáyé ló fà wọ́n yọ láwùjọ àwọn ẹranko ẹgbẹ́ wọn tó kù bẹ́ẹ̀ náà ló ṣe wá rí gẹ́lẹ́ lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà òbalẹ̀ wọ́n kàn wé Elédùmarè ló mọ̀ọ́mọ̀ dídì tó sì dirí ẹwà fákùkọ̀ tiwa lórí ìkànnì wípé ká mọ̀ ṣe bẹ́ẹ̀ dáyàtọ̀ lábala ìròyìn alájà òbalẹ̀ tá a bá ń ṣe bẹ́ẹ̀ tá a bá mú wa a mọ̀ yẹn Elédùmarè lógo a sì mọ̀ fọpẹ́ fìyìn fáyìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa náà pípẹ́ kú gbogbo gbà àti gbogbo àdúró tì tó lẹ́yìn náà lẹ̀ jẹ́ kó sú wa tẹ̀ jẹ́ kó rẹ̀ wá bá a ṣe ń lọ tá à ń dé bá yín owó ìwúrí òun ló jẹ́ fún wa bẹ́ẹ̀ a mọ̀ lọ a sì mọ̀ dé bá yín ní gbogbo gbọ́ àti gbogbo gbà láṣẹ lọ́wọ́ Elédùmarè àyànfẹ́ Elédùmarè tún lé léyìí ìròyìn fún tásìkò yìí òun náà tún ni mo ṣe bẹ́ẹ̀ tí mo mú wá ẹ jẹ́ máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Yorùbá ní ẹni tí yóò dá sọ fún ni tọrùn rẹ̀ ni ẹ jẹ́ ká kọ́kọ́ yẹ̀wò Àtíkù Abubakar ní kí Tinubu náà sinmi lílọ sókè òkun láti lọ máa fi sinmi kó máa lọ sí Òbúdù tàbí Ẹ̀rìn Ìjẹ̀ṣà láti máa fi ṣe ìsinmi tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo òun ló mú ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà sókàn àyà rẹ̀. A máa fi tijọ́ tayọ̀ àti ìfẹ́ kí Kwankwaso káàbọ̀ sáàrin wa bó bá ṣe bẹ́ẹ̀ pinnu lọ́kàn ara rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Umaru Ganduje òun ló sọ ọ̀rọ̀ náà. Kì í ṣe nítorí one party system ló mú àwọn ènìyàn máa darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC àbí tẹ́gbẹ́ òṣèlú APC fi ń kí wọn káàbọ̀ o iṣẹ́ rere táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe òun ló mú wọn darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú wa gómìnà ìpínlẹ̀ Nasarawa òun ló náà sọ èyí di mímọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti forí sápọ́n báyìí ọmọlé ìgbìmọ̀ asòfin kan rèé tó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn ò ní ohun ìjẹ olóró èyí tí ikọ̀ Boko Haram tán ní lọ́wọ́ ó sì léwu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni tó bá dásìkò náà ìmọ̀ ṣàfihàn fídíò rẹ̀ fún àwọn ìyàwó àti àwọn ọmọ agbésùmọ̀mí ìpínlẹ̀ Borno tó jẹ́ ti Boko Haram náà ti yọ̀ǹda ara wọn kalẹ̀ fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ní ó tó gẹ́ àwọn òṣèmọ́ kò dín ní ènìyàn 13 tán ti ṣe bẹ́ẹ̀ jí gbé lórí omi báyìí ní ìpínlẹ̀ Rivers àṣírí wọn ti tú o ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti mú àwọn ọ̀daràn oníṣẹ́ láabi tó ń gbé epo bẹntiró fáwọn agbésùnmọ̀mí ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ Borno léyìí tí wọ́n lò sínú ọkọ̀ àti ọ̀kadà wọn láti fi ṣọṣẹ́. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Yorùbá ní ẹni tí yóò dá sọ fún ni tọrùn rẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ká gbéyẹ̀wò Àtíkù Abubakar ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó náà sinmi lílọ sókè òkun láti lọ́ọ́ máa fi ṣe ìsinmi ó ní kó máa lọ sí Òbúdù tàbí Ẹ̀rìn Ìjẹ̀ṣà fún ìsinmi rẹ̀ tó bá jẹ́ lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà dọ́kàndọ́kàn. Lẹ́yìn ìkéde táàrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pé wọn yóò fi òfin de àwọn ọjà ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Nàìjíríà láti gbé ohun táwa náà ní lárugẹ lórílẹ̀-èdè yìí èyí tí mínísítà fẹ́tò ìròyìn àti ìlanilọ́yẹ̀ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Idrisi tó sọ jáde síta lẹ́yìn ìpàdé FEC tó wáyé l'Àbújá ní ọjọ́ Ajé Monday ọjọ́ 5 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí nígbà tí wọ́n ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àfojúsùn rere lórílẹ̀-èdè Nàìjíríà ó sì fẹ́ kí àwa náà ká máa ṣe bẹ́ẹ̀ ṣe ìgbélárugẹ àwọn nǹkan tó jẹ́ tiwa nílẹ̀ yìí ká má máa kówó lé nǹkan òkè òkun tó jẹ́ bíi òwò àbí ọjà oní fún ìdí èyí ló jẹ́ kí ààrẹ máa gbé ìgbésẹ̀ báyìí o láti fi òfin de mímọ́ gbé àwọn nǹkan òkè òkun náà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tá a sì fi lè gbé titi wa tá a lè gbé lárugẹ tí ìdàgbàsókè tó lámìlaka yóò tún fi lè máa bá wa lágbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n sọ èyí di mímọ̀ wọn ló mú kí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 yan Alhaji Àtíkù Abubakar ló wá sọ mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde síta láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ lórí ètò ìròyìn Frank Shaibu ó mà sọ mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu amọ̀kìyìn ẹkù iṣẹ́ ẹ̀sìnkú ìròrí ó ní ṣùgbọ́n kí gbogbo ń tẹ́rù yìí kó lè bá wá sí ìmúṣẹ ká sì lè gbà pé lóòótọ́ àti lódodo òun lẹ́yìn náà jẹ́ olólùfẹ́ tẹ́ sì gbé orílẹ̀-èdè Nàìjíríà sọ́kàn àyà yín ìbá gbà yín nímọ̀ràn wípé kẹ́ ẹ sinmi
lílọ sí òkè òkun Paris àti London tẹ́ ti mọ́ lọ ń ṣe bẹ́ẹ̀ sinmi lẹ́nu iṣẹ́ òun kẹ́ ẹ má lọ síbẹ̀ tó bá di àsìkò míì tẹ́ bá fẹ́ sinmi lẹ́nu iṣẹ́ ó ní kàkà tẹ́ fi lọ sáwọn ààyè yìí ẹ̀ sì tún wá fẹ́ kan mórílé Òbúdù Cattle Ranch tàbí Yankari Game Reserve tàbí kẹsì kọrí sí ẹni Ìjẹ̀ṣà waterfall ó lélẹ̀ yóò máa ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo lẹ́gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ oníbàkan náà lágbọn ètò ìlera ẹ má gbìyànjú ẹ sì má dábàá rẹ̀ láti máa lọ sí òkè òkun lọ́gbà ìtọ́jú mọ́ onítorí orílẹ̀-èdè Nàìjíríà gan tó jẹ́ ilé ìwòsàn oníkẹjájọ sí bẹ́ẹ̀ kájọ máa ná ká sì máa ṣe bẹ́ẹ̀ para ilé ìwòsàn bíi hospital tí wọ́n pè ní Root àbí National Hospital ti bẹ̀ ní Àbújá tàbí UCH ti ìlú Ìbàdàn ó ní bẹ́ẹ̀ àwọn ilé ìwòsàn míì wà tẹ́ ẹ̀ bá láìkí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a ti mẹ́nu bà yìí ó ní fún ìdí eléyìí tẹ́ ẹ bá ṣe yìí látògbà pé lóòótọ́ àti lódodo òun lẹ́yìn náà lẹ́ni àdìsọ́kàn láti mú orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo nípa pé ká máa pa àwọn nǹkan tòkè òkun ká máa pa wọ́n tì ọ̀rọ̀ mọ̀pọ̀ tí Àtíkù Abubakar tó sọ láti fi gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn ṣùgbọ́n àṣẹ ní oníbelenja ni. A máa fi tijọ́ tayọ̀ àti ìfẹ́ kí Kwankwanso káàbọ̀ sáàrin wa bó bá pinnu lọ́kàn ara rẹ̀ láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC Abdullahi Umaru Ganduje ló sọ yìí di mímọ̀. ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Umaru Ganduje ó ní ó máa ṣe ní àlàyé lásìkò tó gba àlejò ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ìdàgbàsókè ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lágbà ti ilé àti nǹkan míì nù ni ó gbà ní àlejò ní Àbújá nígbà tí ó sì ń ṣe àlàyé ó sọ nímọ̀ wípé àwọn ṣetán láti gba ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano Alhaji Rabi Kwankwanso àwọn ṣetán láti kí káàbọ̀ káwọn sì tẹ́wọ́ gbà sínú ẹgbẹ́ òṣèlú APC tó bá ṣetán láti pinnu lọ́kàn àyà rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí Ganduje tí ó mọ̀ ṣe àlàyé ó sọ nímọ̀ pé ẹ wò ó ojúmọ̀ ló ń rójú ṣàánú ojú tó sì ti mọni rí lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní sọ pé òun kò mọni mọ́ òun lọ́rọ̀ Abdullahi ó ní ọ̀rọ̀ Kwankwanso nígbà tó ṣiṣẹ́ ní àlàyé pé ọmọ ti sọ ọbẹ̀ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ ọbẹ̀ nù ọbẹ̀ ti ṣe ohun tí ó ní ṣe àti wípé a lè lọ́mọ burúkú fún ẹkùn pàjẹ́ àní tí Rabiu Kwankwanso tó bá ti ṣetán tó pinnu lọ́kàn àyà rẹ̀ láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC a kì í káàbọ̀ a sì fà á mọ́ra torí wípé òun náà ti máa ṣiṣẹ́ rẹ̀ ní àṣìṣe a sì wá ní yọ̀ǹda rẹ̀ ká dáadáa wàhálà ayé rẹ̀ fún ìdí èyí a ṣetán láti kí káàbọ̀ èyí ni ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà Ganduje tó sọ nípa Rabiu Kwankwanso. kì í ṣe torí one party system ló mú kí àwọn ènìyàn máa darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC àbí tí ẹgbẹ́ òṣèlú APC náà fi ń kí àwọn ènìyàn náà káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o iṣẹ́ rere táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe òun ló mú wọn darapọ̀ mẹ́gbẹ́ wa gómìnà ìpínlẹ̀ Nasarawa ó sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ó ní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Àbújá lásìkò tó ṣe ìpàdé ọ̀hún tó kò ní ọ̀dọ̀ ààrẹ tán oníbàwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti sọ mímọ̀ wípé ká máa wo ọ̀rọ̀ tí ń lọ lóde báyìí pẹ̀lú báwọn ènìyàn láti inú ẹgbẹ́ òṣèlú yòówù tí wọ́n ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní pàtàkì jùlọ ti ìpínlẹ̀ Delta èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó milẹ̀ tìtìtì táwọn míì náà tó ti ṣe bẹ́ẹ̀ náà ti wáyé lẹ́yìn rẹ̀ oníṣẹ́ rí gbogbo ìgbésẹ̀ yìí kì í ṣe tọwọ́ ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ ni kò kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ àtìlẹ́sẹ̀ ó ní àwọn ènìyàn ọ̀hún náà rí iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribiri gudugudu méje tó ń ti yàyà mẹ́fà táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe òun ló sì wú wọn lórí tó fi ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó tún ṣe ní àlàyé wípé pàtàkì ìpàdé tó náà tó ń wá ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní láti fi lè ran òun lọ́wọ́ nípa ètò ọ̀gbìn táwọn ṣe ní ìpínlẹ̀ Nasarawa àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún ó ní fún ìdí èyí nítorí ìtẹ̀síwájú rere òun ló mú àwọn ènìyàn náà máa darapọ̀ kì í ṣe nítorí one party system ẹ jẹ́ n ṣàfihàn fídíò rẹ̀ kó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. It's a reflection of the performance of our party and performance of Mr. President. Mr. President is carrying out a lot of reforms. We saw the first reforms in the area of the unification of the FX. We saw another one in the removal of subsidy. We have seen one now in the power sector. In fact, one of the ones that interests me that we are doing is the one of skill acquisition and agriculture.
You know, so when you are beginning to see a lot of these efforts, a lot of these reforms, and nearly every reform will come with its ups and downs. You know, but the advantages of some of these reforms are far outweigh the disadvantages. So as a result of that, people who are happy with what they are seeing with that, they are the people who are returning to the party. So I think the party is doing well, and for that reason, the president is also doing well. And that is the reason why people are joining. So how do you respond to the insinuation that we may be heading towards a two-party state, since some other governments have been said to be lining up to also join? I think I have answered this twice or three times now. I don't believe by the slightest of imagination that we are going to be a one-party state. If you look at it, no matter how successful we are, you know, even America, for instance, that have the Republican Party and the Democratic Party, you still have the Green Party and so many other political parties that you don't hear about. So the same thing with in Nigeria. No matter what happens, there are people who are going to be in another party. And actually, we don't even want Nigeria to be a one-party state. We just want to be the dominant party. We just want to be the winning party. We just want to be the party with the, if we can win 90% of the votes, okay, that's it. The other parties can win 10% of the vote. So it's not about, and I'm not being sarcastic, I'm just trying to be serious with you. There is no way we can be. Lórí ètò ààbò ilẹ̀ yìí tó ti ṣe bẹ́ẹ̀ forí sanpọ́n báyìí, ọmọlé ìgbìmọ̀ aṣòfin kan rèé tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn ò ní ohun ìjà olóró èyí táwọn ikọ̀ Boko Haram tó gbé lọ́wọ́ wọn ò ní dání àfi ó sì sọ dúnmọ̀ wípé àfàìmọ̀ ká má padà wá dára wa lẹ́bi lórí ètò ààbò ilẹ̀ yìí ni. ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kékeré ní Àbújá Amadu Jaha ó ń ṣe àlàyé ọ̀rọ̀ nínú fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ fún wa níbi tó ti sọ níwọ̀n wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ń sa apá wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n jọ̀wọ́ ara wọn láti sin orílẹ̀-èdè Nàìjíríà tìfẹ́ tọkàntọkàn ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ parọ́ fúnra wa ohun ìjà olóró tí ń bẹ lọ́wọ́ wọn kò tó nǹkan kan ní inú èyí tí ikọ̀ Boko Haram àti ISWAP èyí tí wọ́n ní tó fi ṣe ìwà ìgbésùmọ̀mí ó ní gbogbo wọn ó ní wọ́n ti ń lo drone tá a mọ̀ sí tí wọ́n fi ń ju àdó olóró kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọn ò ní ó ní bẹ́ẹ̀ tá a bá tètè pinwọ́ ọ̀rọ̀ yìí ní tá à ń sọ ikọ́ ni a mọ̀ sọ ọ̀rọ̀ ó sì bẹ́yìn yọ fún wa lórílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ sọ̀rọ̀ tó pọ̀ tó sì kilẹ̀ nínú fídíò tí mo ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Because Boko Haram is using armed drones. Let it be on record. They are using armed drones, weaponized drones, which the Nigerian army is not using. In other words, they are more sophisticated and advanced than the Nigerian army. Lastly, I lost people in Wajiroko. We lost people in Wajiroko as a result of Boko Haram insurgents. This is the few I can give you, just a tip of an iceberg as far as my constituency is concerned. I observe one thing. Boko Haram is fast coming back worse than what we had in the past. Take it or leave it. Boko Haram, ISWAP, or whatever name you call them, they are coming back. Let us do something serious in order not to go back to our days when 22 local governments out of 27 local governments of Borno were occupied by Boko Haram. Secondly, Mr. Speaker, honorable members, we should be complacent. Rome used to be the greatest empire on the world, but it was destroyed by the complacency of the Romans because of their inability to take things serious to deal with their enemies. So as I'm speaking to you, personnel, there are no Nigerian army personnel. They don't have enough personnel to face these boys. That is the truth. They are committed. They are very strong in their own stand, but unfortunately they don't have enough personnel and equipment to face the Boko Haram. I have seen it. Nobody reported it to me because I went to my constituency on Saturday and came back on Sunday. So, Mr. Speaker, honorable members, we shouldn't be complacent with this. I align with Honorable Gadi by saying that we should do our own needful by doing the proper oversight
of money expanded because between 2015 to 2019, Nigerian government spent 19.something trillion naira on security issues. I have the record with me. Ẹ tún káàbọ̀ padà. Àwọn ìyàwó àtọmọ àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ Borno ní àwọn ti yọ̀ǹda ara àwọn kalẹ̀ fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ó ti sú àwọn o. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ 25 brigade lábẹ́ Operation Adenkaye ni wọ́n ti kéde wípé 10 nínú àwọn mọ̀lẹ́bí ikọ̀ Boko Haram ní Damboa tí ń ṣe ìpínlẹ̀ Borno ni wọ́n ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà nílẹ̀ tí wọ́n ti ṣe ní àlàyé pé ó ti sú àwọn kò ṣe mọ́ nínú àlàyé tí Zagazola Makama tó fi sójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló bá ti ṣe ní àlàyé wípé lẹ́yìn tí iṣẹ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tó ti ń yọ tí ìkọlù tó sì ń ṣe sáwọn Boko Haram náà tó ti ń di tó ká wọn lára báyìí tó sì ti ń tẹ̀wọ̀n ju ti àtẹ̀yìnwá lọ wọn ló mú kí àwọn ènìyàn náà jáde wípé àwọn fẹ́ kúkú àpápáládọ̀ ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara wọn kalẹ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ò jà mọ́ bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ ìgbésùnmọ̀mí mọ́ táyà táwọn ọmọ ikọ̀ Boko Haram ọ̀hún ni wọ́n ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ báyìí nínú ètò ń ṣe àfihàn oríire àti àṣeyọrí èyí tí ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí náà ń ṣe nípa bá ṣe gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ àríwá tí ń ṣe ilẹ̀ Haúsá náà. Kọmọdélé ènìyàn 13 tán ti ṣe bẹ́ẹ̀ jí gbé lórí omi báyìí ní ìpínlẹ̀ Rivers. Orí odò ńlá kan tí wọ́n pè ní Isaka ní ìjọba ìbílẹ̀ Okrika ní ìpínlẹ̀ Rivers ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé lọ́jọ́ 6 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí pẹ̀lú bá ṣe sọ mọ́ wípé ọkọ̀ ojú omi ìtàn pé orúkọ rẹ̀ ní Blessing and Happy èyí tí awakọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Alabotubo tó ṣe bẹ́ẹ̀ tó tukọ̀ náà láti Port Harcourt lọ sí abúlé tó pè ní Bile ní àsìkò táwọn wa ọkọ̀ ọ̀hún lórí omi níṣe ni àwọn oníṣẹ́ láabi náà làwọn náà wọ ọkọ̀ ojú omi ọ̀hún pàdé wọn lẹ́yìn tí wọ́n sì ní wọ́n wọ aṣọ ọmọ ogun ilẹ̀ yìí èyí tí kò jẹ́ káwọn ènìyàn náà kí wọ́n tètè lè fura mọ̀ pé àwọn ajínigbé ní àwọn ènìyàn ọ̀hún wọ́n dá ọkọ̀ ojú omi ọ̀hún dúró wọ́n sì kó àwọn ènìyàn 13 tí ń bẹ nínú ọkọ̀ náà tó fi mẹ́rin tó wa ọkọ̀ ọ̀hún lọ sí inú igbó tí wọn ò tí ì mọ ibi tí wọ́n fi orí mù sí báyìí wàyó ikọ̀ ọmọ ogun lẹ́yìn ni àwọn máa ti bẹ̀rẹ̀ ìwádìí wọ́n yẹn náà ti ń tọpinpin àwọn oníṣẹ́ láabi ọ̀hún tó sì ní láìpẹ́ láì jìnnà dandan ni fáwọn láti fojú àwọn oníṣẹ́ láabi náà láti fi hàn dé. Àṣírí mà ti tú ọ níṣe ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti fi ọwọ́ òfin mú àwọn ọ̀daràn oníṣẹ́ láabi tó ń gbé epo bẹntiró fáwọn agbésùnmọ̀mí ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ Borno èyí tí wọ́n lò sínú ọ̀kadà àti inú ọkọ̀ wọn láti fi ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Operation Adenkaye tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tọpinpin àwọn oníṣẹ́ láabi èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ wu ìwà ìgbésùnmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Borno níṣe ni wọ́n ti farasin tí wọ́n sì tọpinpin àwọn oníṣẹ́ láabi èyí tí òǹkà wọn tí wọ́n fi léde síta báyìí ṣùgbọ́n tẹ̀ ń wò wọ́n nínú fọ́tò tá à ń ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ìròyìn yìí níṣẹ́ náà sọdún mọ̀ wípé wọ́n tọpinpin wọn dé ilé epo tápẹ̀ ní Hadiza àti ilé epo ti Sodiq ní Maiduguri tí ń bẹ ní ìpínlẹ̀ Borno pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n rọ epo bẹntiró sí inú kẹ́ẹ̀gì èyí tí òǹkà rẹ̀ tí kò dín ní 500 kegs èyí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kó epo bẹntiró sí láti fi lọ rèé kó fún àwọn oníṣẹ́ láabi ikọ̀ Boko Haram àti ISWAP máa ń dà sínú ọkọ̀ wọn àti inú ọ̀kadà tó bá ti di pé wọ́n fẹ́ wá ṣọṣẹ́ nínú ìgboro báyìí ni ọwọ́ ṣe ba àwọn ènìyàn ọ̀hún lálẹ́ àná tí ń ṣe ọjọ́ 6 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé àgádágodo ńlá ti àwọn ilé epo méjèèjì nígbà tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn tó tún fi mọ́ epo bẹntiró èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lọ rèé kó fún àwọn ènìyàn ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn náà wọ́n máa jẹ́wọ́ lóòótọ́ àti lódodo pé àwọn máa lọ rèé kó epo náà fún àwọn oníṣẹ́ láabi náà ṣùgbọ́n àwọn kò mọ́rú èèyàn tó jẹ́ àti páwọn ọmọ ní tí wọ́n fi epo bẹntiró ọ̀hún ṣe àmọ́ o bóòlù ẹ̀ ṣe ń fi òru dúdú rìn tó bá ṣe pé iṣẹ́ ọwọ́ yín ó mọ gbogbo ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ti bà wọ́n báyìí tó sì ti ń ṣẹ́jú pẹ́upẹ́u láti mọ́lé ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí.
kì í dùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ ogi mọ́dẹ́mọ́gẹ́ ìfilẹ̀ oníkọjá ìpínpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí oníyàn iṣẹ́ ọlọ́kẹ̀ iṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú títí di ìgbà tó ti máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí èmi àyànfẹ́ Elédùmarè ní ìmọ̀ wá ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi náà ní ìmọ̀ bá bíbẹ òun lọ bẹ́ẹ̀ ń bẹ ṣu ẹni bá ní a lọ ká má bọ̀ òun là ní dé bá ń lé ó dàbọ̀ o.